Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa Plea fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀fọ́ àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́yì tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní content nígbàkúgbà lórí ìkó tó bá fi lè tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. àwọn yúùtù ilẹ̀ Ọ̀yọ́ state tí wọ́n kùnà láti ṣe torí eye service àtàbòsí wọ́n ti wá látẹ̀dó wọ́n ti wá bá wọn ṣe lọ́yọ̀ọ́. VDM kó àwọn ọmọ ràtẹ́ sẹ́yìn wọ́n lọ bìbà àwọn youth wọ́n lọ demand fún freedom àwọn tí wọ́n kó lọ lọ́yọ̀ọ́. VDM jẹ́ kó yé Mákindé wípé ibi tí ọ̀rọ̀ ń lọ state government ẹ ti fẹ́ẹ̀lì wa Mákindé ò lè bọ́ síta lẹ́ni kó sọ fún wa pé àwọn ọmọ ibi táwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀ ni federal government ò lè sọ fún wa pé wọn ọmọ ibi táwọn ọmọ yẹn wà wọ́n kàn fi ń takà wọ́n fi ẹ̀mí wa àwọn èèyàn wa wọ́n fi wọ́n takà torí àǹfààní ara àwọn méjèèjì. VDM wá sọ ó sì ó sọ fún Mákindé wípé níbi tí ọ̀rọ̀ dé dúró both the state and the federal has failed us wọn ní agbára láti protect ẹ̀mí wa àti dúkìá wọn ti hàn sí àṣírí títú àwọn ti ṣetán láti wọnú igbó lọ inú igbó government kíní pàkì old pàkì tí wọ́n àbádọ́ tọ́kọ́ àwọn ọmọ yẹn sí tí Mákindé àti bàbá Tinubu tó ń wojú ara wọn tó ń sùn láyọ̀ tó ń jí láyọ̀ táwọn ọmọ yẹn wà nù họ́wùhọ́wù. VDM náà máa lead gbogbo àwọn ọmọ ràtẹ́ pátápátá wọ́n máa wọnú igbó lọ láti lọ kó àwọn ọmọ jáde ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn security organization private wọn náà làwọn fẹ́ wọbẹ̀ Mákindé ní láyéláyé àwọn òfin wọn ní orí ọ̀fẹ́ wọn gbúdọ̀ wọbẹ̀ ó kéde ẹgbẹ́ àwọn jáde orí wọn gbà jáde ẹ máa wá ní ẹ̀kọ́ kínní kan ẹ̀kọ́ ṣìdànù irú orí burúkú ni gbogbo yẹn pa both the state government and federal ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ mọ̀ ọmọ àbádọ́nà àwọn ọmọ yẹn síbẹ̀ ní ẹ fẹ́ ká gbàgbé nǹkan tán béèrè àbí ẹ̀yin ọmọ ẹranko ó tún original ẹ wake up ẹ dìde Mákindé ó ń fẹ́ kí gbogbo wa ká gbàgbé nǹkan tí àwọn terrorist yẹn demand kó lọ fún wọn lẹ́yìn nǹkan tó ń try láti ṣe nìyẹn toró fẹ́ fi campaign kẹ́ lè dìbò fún as a president ní next year February kò sí nǹkan míì tí Mákindé ṣe ó ti sọ ẹ̀mí àwọn ọmọ yẹn ó ti sọ the politics fúnra lára ẹ̀ ṣẹ́ráyé wọn wò ó má sọ párò yé mi kojú tẹ̀lé mi kó wá wo fídíò àwọn VDM. What is doing to bring the children back? And also, we are here to also commit ourselves. And if the governor does not, we are ready to volunteer ourselves. To go into the police, army, air force, security officers that are ready to go into the bush. As of now, we don't even know the condition of the children. We don't know if the children are still alive. Over 45 of them was taken into the bush with their teachers. And one of the teachers had been beheaded. It's quite unfortunate. So we want to tell the governor what is the plan and when are we going to see the children. Thank you, sir. Àwọn táàgì máa wá ọmọ ní lẹ́kọ̀ọ́ kiri ọmọ ti fún àwọn èèyàn lóko ẹwọ ẹ̀ka sá lọ ẹ dúró kí ló ń lẹ́kọ̀ọ́ máwọn èèyàn 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 kí ló ń lẹ́kọ̀ọ́ máwọn èèyàn. But why does he lẹ́kọ̀ọ́ ṣé ti rí bó ṣe ń lọ ṣe bí àwọn nǹkan tí mò ń sọ ní àìdíà fún gbogbo yín nílé nìyẹn wípé ẹ̀yin youth Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Lagos gbogbo ẹ̀ káàkiri Ondo Èkìtì ẹ̀yin youth ẹ kóra yín jọ kẹ́ má ṣe lọ sí governor's office kẹ́ lọ fẹ̀hónú hàn kẹ́ wá gbé wọn ní condition wípé tí wọ́n bá tún jí yín gbé tó bá gbé anybody ní ìlú yín governor lẹ máa wá fìyà jẹ ẹ ní oore ọ̀fẹ́ ẹ peaceful protest náà pé ṣé bó ní VDM ṣe yìí gbogbo àìdí àtọ́bá fún yín àbòsí ò ní jẹ́ kẹ́ lè rí ni eye service tí ìran Yorùbá yàn láàyò kò lè jẹ́ kẹ́ ṣe eye service yẹn ẹgbọ́ àìdí àyẹn ẹ̀mú lò ṣé bó ní VDM ṣe báyìí ṣé àmàkàn méjì VDM pẹ̀lú iṣẹ́ ribiribi tó ṣe Mákindé ò attend sí peaceful protest ṣé bí nǹkan tí mò ń advice yín pé kẹ́ ṣe nìyẹn ẹ lọ fẹ̀hónú hàn fún àwọn gọ́fúnà kẹ́ jẹ́ kó yé wọn wípé tí ìkọ̀kan bá tún ṣẹlẹ̀ pé wọ́n jí anybody gbé ní state gọ́fúnà yẹn ẹ lẹ́nibọ̀dì tẹ́ fẹ́ fèsì mọ́
gọ́fúnà ní kí gọ́fúnà yẹn kó múra torí pé ó máa jìyà ẹ̀. ìgbà tí VDM káwọn ràtẹ́ èdè bẹ́ẹ̀ sìn ṣe bó sọ̀rọ̀ ó dé ní state àti federal. àwa mọ̀ wípé Makinde mọ ibi táwọn ọmọ yẹn wà nínú old park ńbẹ̀, federal mọ ibi táwọn ọmọ yẹn wà. àwọn méjèèjì kàn fi play politics ni. ṣé ó lè jẹ́ ọmọ tiwọn òun ló máa wà nínú ibẹ̀ yẹn tí wọ́n ní ti lọ gbọmọ lọ́mọ jáde? ṣé ó lè jẹ́ ìkan lára àwọn ọmọ Makinde ló ti wà ńbẹ̀ látijọ́ ẹ̀ tí wọ́n ní ti gbà jáde? ìjọ́ wo lẹ ti gbọ́ pọ́n gbé ọmọ gọ́fúnà àbí gọ́fúnà rẹ̀? You see their lives. ẹ̀yin aráàlú lẹ máa jẹ́ kó yé àwọn people yìí wípé your life matters. àwọn ò rí yín bí èèyàn, wọ́n rí yín bí ẹranko. ẹ̀yin lẹ máa hùwà tá ẹ máa jẹ́ kó yé wọn wípé we are human being like you after all. ó lọ ṣiṣẹ́ fún wa ní láìsí àwa ò lè di gọ́fúnà. kí lẹ rí tí VDM ṣe? ó ń jẹ́ kó yé Makinde wípé ẹ ti kùnà, ẹ ti fèlì wa níwọ̀n ìgbà tí ẹ jẹ́ ká ẹ rẹ́dì láti lọ free àwọn ọmọ yẹn. a ò mọ fèètì ibi tí situation àwọn tó kó lọ tó dé sìn, àmọye wọn tó kó àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn níbi tó dé dúró sìn. VDM àtàwọn boys Ratel gang wọn láwọn náà máa wọnú igbó, inú gold park lọ́yọ̀ọ́ bẹ̀ tí àwọn people yẹn fẹ́ sá pamọ́ sí, àbí inú ilé lẹ kó wọn lọ, ibi tẹ́ bá kó wọn lọ. torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Makinde is very very much aware. Yes, he knows about everything. ìdí tí wọ́n ṣe pa Mr. Oyedokun wọ́n ní nítorí máa yẹn ó padà dá lára àwọn tó kidnap wọn mọ̀, òun ni wọ́n ṣe gé orí ẹ̀. tó já sí wípé àwọn tó mọ̀ sí kíní yẹn ó wà ń bẹ̀ nínú gọ́fúmẹ̀ntì Makinde. ṣé Makinde fẹ́ sẹ́ pé òun ò mọ̀ kankan pa ẹ̀ ni? He knows much about it. ṣebí VDM sọ́sìn tá ẹ bá rí wípé ẹ̀ ráwọn ọmọ yẹn gbà, àwọn yúùtù àti gbogbo ràtẹ́ wọ́n rédí àti wọnú lókù old park ńbẹ̀ tí wọ́n kó wọn lọ kọ́ lọ fọ́ gbogbo bẹ̀. ṣebí gbogbo wa la rí. ṣé mọ iye ìgbà tí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tó ti kọ lẹ́tà sí wọn wípé àwọn ṣe tán tó bá fàyè gbà wọn kí wọ́n wọnú gbó? ṣebí OPC náà sọ pé àwọn máa lọ. ṣebí Makinde ṣe fídíò tó ń tàn yín tá bá sọ̀rọ̀ fún yín wípé ẹlẹ́tànjẹ làwọn ilé ẹ̀ má bìlíìfù ọ̀rọ̀ ẹnu wọn, ẹni ègbé ni gbogbo wọn. ṣebí ẹ̀ kì í gbé ẹ máa ní ọ̀rọ̀ tó ń sọ sí wọn tẹ̀ pọ̀ jù. oye nǹkan tí wọ́n ṣe fún ìwà àtẹ̀míṣẹ́ kò wọ́ọ̀sì jọ̀rọ̀ tá à ń sọ. ṣé ọ̀rọ̀ ló yẹ ká sọ àbí ká mú orí wọn ká sọ kalẹ̀ lọ́rùn wọn? ẹ wo bó ṣe pa Mr. Oyedokun. It could be any one of us again. ṣé ká tó dákẹ́ títí tó fi máa gé orí ẹlòmíì again? èyí tó yẹ kẹ́yìn ẹ̀yin youth ká dìde gbogbo ilẹ̀ Yorùbá ẹ wá bayé ara yín jẹ́ lọ́jọ́ ìkọ́tì ẹ jọyìn ayé èbùká ẹ bẹ̀rẹ̀ sí ní para yín. ó wọ kọ́lọ̀ kìíní mi lọ́wọ́ yẹ́lò lọ́wọ́ orí yín ti yí. ẹ lè jà fún ẹ̀mí ara yín kẹ́ dìfẹ́ǹdì ẹ̀mí ara yín. ṣebí nǹkan tá à ń sọ fẹ́yìn youth ilẹ̀ Yorùbá kẹ́ ṣe rí ojú tì yín, ṣe rí ẹ ti di rádaràda, wọ́n ti bà ti yín jẹ́. ẹ wá rí kò yé òye ẹ̀yin youth ilẹ̀ Yorùbá mọ́, ẹ ti pọnú ẹ ti gbé mú. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ohun tó yẹ kẹ́ ṣe ẹ lè ṣe especially ní Ọ̀yọ́. ẹ̀yin tẹ́ lọ ń lé àwọn VDM lóko àti ràtẹ́ ayé yín ló máa bàjẹ́. ẹ̀yin olórí burúkú tóògì ẹ̀ má ṣàǹfààní tẹ́ ẹ̀ wú ní ìwúlò kankan nínú ayé. ṣé ẹ wúlò fúnra yín ni? ẹ wúlò fúnra yín, ẹ wúlò fẹ́ bí yín, ẹ wúlò fún society. nǹkan tó yẹ kẹ́ kóra yín ẹ̀yin tóògì olórí burúkú tẹ́ wáyé asán tó yẹ kẹ́ bọ́ síta kẹ́ líìdì nǹkan tó yẹ nǹkan tí VDM ṣe yẹn ẹ̀yin tóògì Ọ̀yọ́ ló yẹ kẹ́ líìdì ẹ̀ jáde. apariwo ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ wọ́n ti ẹ̀dọ́ wá ojú òtí yín tí yín ti ta. ṣùgbọ́n tí Oríyọmí bá pín ṣẹ́ẹ̀tì àti káàpù ẹ lọ pariwo fún. tí Adeleke bá pín káàpù àti ṣẹ́ẹ̀tì ẹ jójó orí burúkú wàá rí yín lẹ́yìn APC yìí nǹkan tẹ́ wálé ayé wá ṣe nìyẹn. ẹ̀mí yín kò jọ yín lójú gbà tó jẹ́ pé ẹ̀rí nǹkan wálé ayé wá ṣe kọ̀ wálé ayé ṣá. ṣẹ́ẹ̀tì wùwọ̀ ẹranko àwa máa kó fún yín àtírìtì yín bí ẹranko. ṣé ó yẹ ká rí ẹni olórí burúkú tọ̀gì kó lọ́ọ́ máa lé àwọn ràtẹ́ lóko àwọn VDM pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé yẹn? ohun tó yẹ kí wọ́n ṣe ẹ̀ṣẹ́ àwọn kan wá dìde wọ́n fi stéètì wọn lẹ̀. VDM ṣe kúrò láti China ni ó ṣẹ̀ṣẹ̀ dé tóun àti gọ́ọ̀mẹ̀ntì jọ ń fàfàfà nínú wàhálà tóun àti gọ́ọ̀mẹ̀ntì jọ ń fà. òun lọmọkùnrin yẹn tún gbé wá sí Ọ̀yọ́. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀ wá rí nǹkan ṣe wá lọ́nlẹ̀ wọn lóko ẹ̀rí pépè tí ń jà yín. èpè tí ń jà yín. ṣé rí gbogbo yín tẹ̀lé wọn lóko yẹn gbogbo yín pátápátá lè máa kó sọ́wọ́ tẹ́rọ́rìsì tí tẹ́rọ́rìsì á gé orí yín dànù. ṣé ẹlẹ́ranko ni yín ni? we are good láti sí là á máa bẹ̀rẹ̀ sí ní treat yín like ẹranko. ẹranko ti pọ̀ láàrin wa gan. does that make sense to you? ẹ ti mọ̀ pé ibẹ̀ ní kọ́kọ́ láàrin. àwọn gúrùpù kan ti dìde o wọ́n dẹ̀ ti fi wọ́n ní ìránṣẹ́ sí bàbá Tinubu. yes inú mi máa dùn sí irú àwọn iṣẹ́ báyìí. wọ́n ti fi mẹ́sẹ̀gì ìránṣẹ́ powerful mẹ́sẹ̀gì wọ́n ní fún bàbá Tinubu pé ibi tá a bá dé
tá a bá tún gbọ́ nínú ìjọba yín wípé northern governor ó integrate àwọn repentant Boko Haram or terrorists sí inú society, bàbá Tinubu a máa bójú yín jẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe expect lọ. Ṣé nǹkan mi ti wà náà rẹ ni? A ní kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ sòótọ́ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ fún wa. Tọ́ba yẹ pé yín lẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tọkọ̀ fi yín di gẹrẹwu síbẹ̀ yín kọ́lẹ̀ pàṣẹ tẹ́ ìbáraṣẹ pa. Ẹ̀ẹ́dẹ̀ máa bọ́ lékejé ká fọ́ gbogbo nǹkan mọ́lẹ̀ kí oníkálukú máa bá tiẹ̀ lọ. Ẹ̀kọ́ wúkọ́ sọ̀rọ̀ síta ilẹ̀kì mọ́bẹ̀ kò wá sí kankan tẹ́ rí ṣe. The same repentant Boko Haram terrorists tẹ́ repent síbẹ̀ àtẹ́kọ́ síbẹ̀ tẹ́kọ́ sínú àmì àwọn ni wọ́n tún ṣekú pa àwọn original àmì wa. Ṣé rí ayé yín? Bàbá Tinubu ẹ̀yin nù Ọlọ́run. Ẹ̀yin nù Ọlọ́run. Tinubu government acts to stop granting amnesty to so-called repentant terrorists and bandits. Most former repentant terrorists and individuals linked to terrorism have been recently interrogated in Borno State and the Northeast region without adequate accountability for their actions. Can you imagine? The President Bola Tinubu-led Nigeria government has been warned to stop granting of amnesty to terrorists, particularly ex-Boko Haram fighters undergoing so-called reintegration into society. Most former repentant terrorists and individuals linked to terrorism have been recently integrated in Borno State and the Northeast region without adequate accountability for their actions. Kí ló dé tẹ́ máa kó àwọn repentant Boko Haram? Ibo náà ti kúrò, ṣé wọ́n fa ẹ̀jẹ̀ kan máa pààyàn yẹn, wọ́n fà á kúrò lára wọn tó lọ mú fresh wọn sí. Ibo náà ti repent my foot. Bàbá Tinubu ní agbára kankan lórí ìjọba yín, ó ti ń di òfútù fẹ́ tẹ́ rí bọ́ ṣe yẹ̀yẹ́ yín tó ń yẹ̀yẹ́ ìjọba yín, rí bọ́ ṣe ń po ìjọba yín mọ́nú rọ̀fọ̀rọ̀fọ̀, ojú gbà mí tì fún yín àti ìjọba yín bí tá a bá dé. Ẹ wá wo fídíò, ẹ wá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yà àwọn ilé. I've seen of recent a lot of social media giants going around trying to raise protests. Nobody is stopping anyone from protesting. But we should always remember the unintended consequences, because you do that, these things might be hijacked and people might be injured or killed. We are making efforts to see that we provide avenues for some of these media experts to be embedded with our troops when they are going on operation in the Northeast, in the Northwest, in the North Central, so that they have a feel of what the troops go through and the challenges ahead. Maybe they will have a better understanding. Many officers and soldiers have paid the Supreme. Musa, ẹ pẹ̀lẹ́. Mr. Musa, General Musa, ẹ pẹ̀lẹ́, ẹ lẹ́, ẹgbẹ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ wọn. Nígbà tí wọ́n kùnà tí wọ́n rójútu ọ̀rọ̀ mọ́, wọ́n wá sọ di wèrè mọ́ra wọn lọ́wọ́, wọ́n sọ dagídí. So àwa lókù báyìí sí mídíà, àwa blogger lókù tẹ́ fẹ́ kó dání lọ sójú ogun àwọn terrorists ẹ ráyè wọn. Àbẹ́yìn ò máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ó ní ìdí tí wọ́n ṣe ní gbà fún protest because they can hijack it. Ẹ̀rù protest ń bà wọ́n. The same army general Musa tó ń soliciti fún àwọn terrorists tó ń sọ wípé ọmọ ìyá wọn ni nínú Bíbélì àti General Olúyìdé tó ń sọ wípé àwọn onínàkúnà ni wọ́n o tí wọ́n wá bẹ̀rẹ̀ ẹjọ́ ara wa náà ni wọ́n, ẹ má jẹ́ apá wọn, ẹ jẹ́ a máa fọwọ́ bà wọ́n lórí ni, ẹ má jẹ́ àṣegbá, ẹ má jẹ́ the same General Musa lára àwọn tó ń solicit tó ń cover up fún àwọn terrorists, because a ti gbọ́ oríṣiríṣi ìròyìn wípé àti terrorists àti army general Nigeria wọ́n customer dáadáa ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. The same General Musa tó ń cover fún terrorists tó ní ẹ má jẹ́ ó pa wọ́n, the same ẹni tó ń pa àwọn aráàlú innocently tó ń pa àwọn èèyàn lápá fún àwọn terrorists tó yẹ kí wọ́n padà nù kọ́ fi wọ́n ṣọmọ kọ́ fi fìdí àṣà wọ́n wá General Musa wá protect wọn ìgbẹ́ ẹ má jẹ́ apá wọn, ara wa náà ní ìgbà káṣírí wọn máa tú gbogbo àwọn tó ń mú ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ rí gbogbo wọn majority wọn gbọ́ English, wọn gbọ́ Pidgin, wọn gbọ́ Hausa, wọn gbọ́ Fufude, èdè bòmíì tá àgbọ́ French gan òun ni wọ́n sọ. The same set of people tí wọn kì í ṣọmọ Nàìjíríà òní General Musa ló cover fún ọmọ Nàìjíríà ni wọn. Àbọ̀ fẹ́ sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n mú ní Lagos àti ní Ondo àti káàkiri ilẹ̀ Yorùbá ó gbọ́ wípé wọ́n ń ṣọmọ wọn gbọ́ èdè gbogbo èdè tí mo kà kalẹ̀. Other part of Africa náà ní sàyè ibẹ̀ náà ti kọ́ wọn wá. Ṣùgbọ́n nígbà tó dọ̀dọ̀ General Musa customer dáadáa ni wọ́n náà ti dọmọ Nàìjíríà ni. The same èèyàn tó ń cover up fún terrorists, ṣùgbọ́n peaceful protest ti wá dogun lọ́wọ́ wọn awáwí tán ó lọ́wọ́ kọ́ àwa blogger lọ
àsìkò ti tó tán máa kó blogger lọ sójú ogun kẹ́ lọ pa wá síbẹ̀ lẹ́yìn àti terrorist tó jẹ́ wípé 5 and 6 níyìn ọ̀rẹ́ níyìn ẹjọ́ kún ẹjọ́ pa ẹjọ́ ń dé ní. a gbọ́ information débi wípé tí terrorist bá ti ṣiṣẹ́ ẹ ti mọ ibi tán ti máa ṣiṣẹ́ tán bá pè yín torí ẹ̀ lè ṣe tètè débẹ̀ ẹ jẹ́ kí wọ́n kó àwọn tó fẹ́ kó torí owó tó fẹ́ gbà wọ́n dẹ̀ ti sọ pé tó bá ti gba ransom ó ní iye iṣẹ́ tó gbọ́dọ̀ dọ́dọ̀ yín ẹ kó ṣì dànù àmọ́ gbogbo story kẹyẹ fún wa lófo kò sí àṣírí yín tó bò mọ́ àṣírí yín ò bò mọ́ General Musa ẹ lọ wá bí jókòó sí mo mọ̀ pé ìfọpọlọ ṣe kọ́ má bàa waste yín bíi ti General Lágbẹ́já ṣùgbọ́n ẹ má pè wá lálejò mọ́ àwa yìí náà nílùú tí ẹ bá ń dáàbò bo àwọn ọmọ àtọ̀rìn wá táwọn kọ́ńtì tó ti wá tẹ̀yìn go mọ̀ tí wọ́n wá pa àwọn original innocent soul tàbí lọ́ọ̀ tó jọmọ Nàìjíríà gangan tí ẹ dẹ̀ cover up fún àtọ̀rìn wá tó wá pa wá ó yẹ kẹ́ ti mọ̀ pé ti kùnà kò sí Nàìjíríà kan ìyọkọ̀ báyìí tó trust yín mọ̀ débi tó fẹ́ trust ọ̀rẹ́ ẹnu yín ẹ̀yin wo ẹ̀yin aláìda agbódegbà olè àbí kí ni terrorist kí náà lò káàkiri sí army uniform the same army camouflage tó máa ń wọ̀ tí ordinary citizen civilians agbésọ́nù tá ló fi ṣe fashion tí ẹ̀yin army tẹ́ máa lù lálùbami òun lẹ lọ ń kó fún àwọn terrorist ṣe bí bọ́ọ̀sì yẹn la rí tẹ́ fi ń lòdù wọn tẹ́ fi ń pe káàkiri gbogbo inú igbó tẹ́ ń kó àwọn terrorist lọ àṣírí yín ti tú náà terrorist ni army ni terrorist sójà terrorist gbogbo yín torí ẹ̀ la ṣe sọ wípé a ò kó àwọn brothers wa lọ recruit army ní nọ́ọ̀tì bàbá Tinubu tó bá jẹ́ kẹ́ rí nǹkan kan ṣe àtọ́làtọ̀ ẹ bá dẹ̀ lè rélé ṣe kò yẹ kó ní yín lára bàbá àní kẹ́ ẹ sọ wípé kán recruit àwọn èèyàn wa sí south ń bẹ̀ ẹ rí báwọn èèyàn ṣe máa fọ́ sí gbòòrò láti join army ẹni kan ṣe training bẹ́ẹ̀ kẹ́dẹ̀ kan ṣiṣẹ́ ń bẹ̀ má kó wọn lọ nọ́ọ̀tì ẹ̀dẹ̀ má káwọn army nọ́ọ̀tì Mr. Olóyèdè General Olóyèdè gan ti gbàbọ̀dẹ̀ ẹ kó mọ́ wọn mọ́ nọ́ọ̀tì kó má ṣiṣẹ́ fún wa nílẹ̀ Yorùbá mọ́ bẹ́ẹ̀ ni àbọ̀dé ti wà lára wọn ti gbàbọ̀dẹ̀ ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ inú tèmi dùn ayọ̀ mi wá kún báyìí torí orin tí ìwà tèmi ti ń kọ tipẹ́tipẹ́ pé kí àwọn yúùtù wa kọ́ mú àwọn ìyá àti bàbá wọn so àwọn ní ogun tó ń jà wọ́n gangan àwọn ni wọ́n ń ṣe ẹ̀sìn lẹ́yìn àwọn politician àwọn ni àwọn politician máa ń lò pẹ̀lú orin orí burúkú orin arò tó wálé ayé wa kọ pẹ̀lú 500 naira tó máa fún wọn àwọn náà máa ń campaign fún wọn every 4 years tí wọ́n á máa jójú ẹ̀sìn àti jó orí burúkú àwọn ọmọ ti bọ́ síta wọ́n ti gbé placard ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn wọ́n ti di woro sí woro ó na. Attack on our schools, attack on our school children. We want our children back. We need good governance in Nigeria. We don't want insurgency again. We don't want insecurity again. Members of the Assembly say, bring back our children. We need good governance in Nigeria. Bring back our children. Our children are not politicians. Our God-fearing children are not meant to suffer. They are the future generation. If we give them who succeed Nigeria tomorrow, we members of the Assembly said, end bad governance in Nigeria, end killing of Christians, end killing of our children, end kidnapping of our children, end insecurity in Nigeria, end fraudsters in Nigeria. We need good governance. We need good governance. Bring back our children from Oyo State, Ibadan. Bring back our children. End insecurity. End kidnapping school children. We don't want our children to die again. End bandit in Nigeria. Let there be good governance in Nigeria. Bring back all our children. Oyojo, Iyojo, Oyojo, Iyojo,
Our Christian soul, marching as to war, with the blood of Jesus, going on the Almighty, most merciful Father, God of cherubim, God of seraphim, we members of cherubim and seraphim all the world, in conjunction with the Association of Nigeria, we have gone through our obligation. We are giving the right to the President of Nigeria. Touch his mind, oh Lord. Let there be end of insurgents. Any man, any woman that will call themselves bandits, that want to kidnap our children, they will not succeed. They will not succeed. They will not succeed. You will protect all our children. You will protect their teachers. They are going to the community. God, you will protect them. Every insecurity, any man planning to harm people. bí ọ̀tọ̀ o awíwíwí ẹlẹ́ẹ̀ní gbọ́ afọ̀fọ̀fọ̀ ẹlẹ́ẹ̀ní gbà ìgbà táwọn ọmọ yín ti wá bọ́ síta tó ti wá pariwo yín síta sí ṣé ẹ̀ ti rí pẹ́sì ti dé ẹ̀yin mọ̀mọ́ olórin òfò gbogbo ẹ̀yin agẹ̀lẹ́yìn fọ́fọ́ yẹ̀sì lẹ́yìn politician àtijọ́ tẹ̀dẹ̀ tí ń tẹ̀lé wọn lẹ́yìn ìkan ò bá kan lára yín ẹ bá ti campaign fún wọn tọ́nà ẹ̀ tó máa wá tọrọ owó lọ́wọ́ wa online ni ti àní ó ti ẹ̀ lé débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ àwọn ìyá tó wà níta nísìn àti bàbá tó wà nù Nàìjíríà lẹ̀ Yorùbá sí mi ò rò majority wọn bíi 70% wọn ò wálé ayé kan jẹ wọn mọ́ wọn ò retí nǹkan ọmọ mọ́